Igbimo Asofin Ipinle Edo ti pe Natasha Iyawo Tuface Lejo Bayi. Ṣebí ọ̀rọ̀ ló kúkú máa ń kó mokomoro wá, bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Honorable Natasha Irobosa, ẹni tí ó jẹ́ ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé eyín fún gbajúgbajà olórin olórílẹ̀‐èdè wa Nàìjíríà Tuface Idibia tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Tubaba. Wọ́n sọ di mímọ̀ wípé ìyàwó Tuface eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ tó sì jẹ́ Honorable nípínlẹ̀ Edo, òun náà ni ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Edo ti fi ìwé ẹjọ́ pè báyìí láti wá ṣàlàyé ara rẹ̀ lórí bí orúkọ rẹ̀ ti ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára, tí wọ́n sì pé ó ti ń ba orúkọ ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún jẹ́. Nínú ọ̀rọ̀ eléyìí tí ẹni tó jẹ́ abẹnugan fún ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Edo Blessing Agbebaku eléyìí tí ó sọ, iná ló ti pé Irobosa tàtúmọ̀ sí Natasha ni ó ti ń wọ ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún lẹ̀ túrútú, tó sì ti ń jẹ́ kí àwọn èèyàn lórí ẹ̀rọ ayélujára máa sọ̀rọ̀ kò bá kùn gbé sí ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Edo. Nínú ọ̀rọ̀ eléyìí tó sọ, òun náà ló ti pé ní nǹkan bíi ọ̀sẹ̀ eléyìí tí ó kọjá, òun náà ni àwọn fọ́nrán kan jáde tó sì ń ṣe tó jẹ́ pé àwọn fọ́nrán ọ̀hún òun náà ni ó ní ṣe pẹ̀lú bí wọ́n ti pé bí ìgbà tí Honorable Natasha pé ó ń ṣe bẹ́ẹ̀ ó ń dọ̀tí Tuface níta gbangba, tí wọ́n sì pé ó ń wo àwọn ìwà kan tí àwọn olólùfẹ́ Tuface fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ń kan lábùkù lórí ẹ̀rọ ayélujára. Wọ́n pé nínú ìkànlábùkù ọ̀hún òun náà ni wọ́n ti sọ di mímọ̀ wípé arábìnrin náà òun náà ni ó jẹ́ wípé bóyá ó ń wu ìwà kan eléyìí tí kò dára àbí ìwà ìbàjẹ́. Nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n tún sọ di mímọ̀ nígbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí fún ọ̀kan lára àwọn tí ó súnmọ́ Tuface, òun náà ni wọ́n pé wọ́n ti ń ṣe lálàyé pé bí ìgbà tí aáwọ̀ kan ó ti bẹ́ sílẹ̀ láàrin Tuface àti Natasha eléyìí tó jẹ́ ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ báyìí. Wọ́n pé lára fọ́nrán eléyìí tó tún jáde tó dàbíi pé ó dọ̀tí ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún, òun náà ni fọ́nrán ibìkan eléyìí tí wọ́n ti rí àwọn méjèèjì ní ilẹ̀ òkèèrè ní ìlú ti United Kingdom, tí wọ́n sì pé àwọn ọlọ́pàá òun náà ni wọ́n wá mú Tuface, tó sì jẹ́ wípé eléyìí òun náà ni ó tàbùkù ìṣèjọba àti iṣẹ́ tí arábìnrin náà gbé lọ́wọ́. Wọ́n ti wá kọ ìwé sí láti ilé ìgbìmọ̀ asòfin báyìí wípé kí arábìnrin Natasha kó wá láti wá ṣàlàyé ara rẹ̀ lórí ọ̀rọ̀ eléyìí tí ó ń bẹ nílẹ̀ yìí. Nínú ọ̀rọ̀ ọ̀hún òun náà ni wọ́n sì ti pé kó mọ bí yóò ti yanjú gbogbo tó bá jẹ́ gbùngbùn eléyìí tí ó bá ń lọ nínú mọ̀lẹ́bí rẹ̀. Fún ìròyìn bí èyí sí, ẹ tẹ̀lé wa lójú òpó àwọn ìtẹ̀léra ẹni àti ayélujára wa gbogbo pẹ̀lú Diamond TV channel. Ẹ ṣé púpọ̀.